àdàbíyà òṣèké kò bua ọ̀rẹ́ àdàbíyà ni gbogbo wa ẹ̀yin nìkan iná ni kí lè fẹ́ yà ní ṣùgbọ́n nàbà wọn tó jẹ́ nàbà wọn tó bá tí a rìn mọ́ òun náà ni ìmáàmù àbí àfà nàbà wọn làwọn sọ ó kọ rẹ̀ láwọn aládàálẹ̀ láti 1964 lọ́wọ́ ń lọ bó ṣe ń lọ débi tó dé dúró lónìí àwọn àríṣòro kan ẹgbẹ́ wo gbogbo àwọn Nàìjíríà àbí Yorùbá Muslim lawyers wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá àwọn àbá wa àwọn ṣe ti ọlọ́tọ̀ ní north gbogbo wọn ni wọ́n ń ṣe pẹ̀lú Supreme Council of Sharia gbogbo wọn ń ṣe pẹ̀lú Supreme Council of Islamic Affairs gbogbo wọn ń ṣe pẹ̀lú Jama'atu Nasrul Islam Jama'atu Nasrul Islam olóko dé kátó wá dá Supreme Council for Islamic Affairs alẹ́ gbogbo àwọn lọ́yà pátá ṣe pẹ̀lú wọn òṣìbìtì kan tẹ́ ẹ bá lọ àwọn lọ́yà ló jókòó lẹ̀ níbi àwọn lọ́yà ló jókòó lẹ̀ ẹ̀ nílò lọ́yà wọn náà inú ọmọ kékeré kílẹ̀ discourse dọ́tọ̀ àwọn ọmọwé gbogbo àwọn ọmọ tá a pè lọ́mọ wa tá a fẹ́ tẹ́lẹ̀ bá àwọn ọgbà front aláṣọ bẹ́ẹ̀ ṣe ṣeré àrùn ilé ẹ̀fẹ́ ń jókòó àwọn tó kí ó tá a kéde tó bá ti kéjọ alọ ẹ̀rọ ọmọ bàbá náà ti wá ń jókòó ẹ̀tí àbẹ́kẹjọ alọ wọn ni wọ́n jókòó irú ìṣísọ̀ wà lè yùn gbogbo wa ìbáta tí ìṣísọ̀ yẹn bá ní tó fi lè kó wá lẹ̀ kò sẹ́ni ó lẹ́mìí lógún ọdún lónìí ìfò lọ́dún 5 lónìí ìfò lọ́dún 2 lónìí káà tó dá ìta àdálẹ̀ kò sẹ́ni ó lẹ́mìí pé òun ọ̀dà league of imam kankan lẹ̀ àbọ̀ òun ṣètò òun lọ́tọ̀ kò sẹ́ni ó lẹ́mìí pé àwọn iye ìsìn ọ̀gá wa gbogbo wa lágbà wọn the only problem ó ní wípé sáwọn gbà wá nígbà bá gba àwọn èèyàn kan náà wò ríà lẹ́tà àwọn ṣe báwọn ti ẹ̀kọ́ mẹ́tò báwọn àwọn aláwọ̀ gbà wá kí láyé wá rò bá sí àwọn irinṣẹ́ àwọn àgbàlagbà àwọn ni wọ́n mọ̀ tí káàkiri àwọn ni wọ́n mọ̀ paláṣẹ àwọn lọ́mọ wọn àwọn tí àbàbà fẹ́ dojú kọ wọ́n jù ẹ lọ lóṣèlú gbogbo tí wọ́n wà láwọn olùwọ́n ṣàdúrà ìṣàdúrà wa bẹ̀tẹ̀ bá ti di iṣẹ́ wọn ànífi lọ wọn wọ́n wà bàbá nìkan ní ẹ máa rí gbogbo àdáwà tó máa wọ́n tàwa sí dédé sí gbogbo àwọn àbá lọ sí bẹ́ẹ̀ nígbà wọn sọ pé ẹ̀kú wọn bàbá wà ìjókòó làwọn bàbá wà mọ̀ nísì ìjókòó lẹ̀ ni wọ́n wà ń bẹ̀ wọ́n gbàgbó ló ti lọ lé ẹ̀rọ ti lọ jókòó wọ́n ti sọ sámánù yìí di sámánù sùkúùtì wọ̀sọ́mùtì ẹni àwọn kan péré rẹ̀ lùkú ní kíni níjòkó tẹ́ àwọn bàbá àṣà pé bàbá ẹ̀lẹ́ pàkíó bẹ́ẹ̀ pàkíó gan in tí àmójútó ládùúgbò wa ọgbà káwà gbà pé ojú kan ìyẹn ló bí League of Imam pé kí iṣẹ́ àwọn bàbá àná kó lè máa lọ káwọn tó dá lọ́nà ká má lùsẹ̀ yẹn pa oríṣẹ́ yẹn kápẹ́ bí ṣe ń bọ̀ lánàá ni kò lè lé àwàdà ọmọ àwọn tó níṣẹ́ náà làwa náà kò pọ́ síbù ká sọ pé gbogbo wa ṣe wà tàbá fẹ́ máa wájú kò dájókòó kan ìṣẹ́ ìlà àjókòó tì ìdá àmàrí sílẹ̀ tọ̀tí ní pé ẹyọ́ máa mi ọyọ́ máa bá ṣẹ́ lọ ìdá tàbá náà jókòó àwọn apáyé láṣẹ ìdá àwọn àṣọ náà pé bàbá wa tó ti rí ìkàrá yóò tẹ́ bá bàtà sí àmà bá lọ àṣẹ ilẹ̀ wa béèrè ṣùgbọ́n wọ́n fi hàn yìí nǹkan tá àbá rí bẹ́ẹ̀ yóò tí ì rí torí àwọn náà lójú yín ẹ̀rí gbogbo nǹkan ẹ ti dàgbà kọjá kẹ́rí gbogbo nǹkan bá ṣe rí àbàbá sínú àmọ́ àgbọ̀dọ̀ ṣe nǹkan àgbọ̀dọ̀ béèrè lọ́wọ́ àwọn tẹ́tí ń bá bọ̀ tẹ́lẹ̀ pé bóòdì ká sí bá ti bẹ́ẹ̀ nìyẹn pẹ̀lú bàbá ìgan àwọn dà níjókòó àwọn ọmọ ọgbọ̀n wá ìjókòó ti sún wọn ẹwà ní ká fílẹ̀ Yorùbá lẹ̀ tó lè pé ibi tí sí àárín ìbẹ̀lọ́wọ́ rẹ̀ ẹwà ní ká máa wọ́n rẹ̀ kó wà pápá ìtó bí League of Imam tó tọ́nà dc kìí sí sọ́tẹ̀ gbogbo tó ń wé ẹgbẹ́ gbogbo àwọn aṣáájú wa pátá tẹ́rí pátá kódà bẹ́ẹ̀ lọ rèé tí ẹlòmí kò bú wa a ní mú kó làṣíwájú ó rọrùn fún wa tí wọ́n bá ní Imam state kárí àárẹ̀ lè declare lónìí náà ní Imam state ni ṣùgbọ́n láyà ní sí Imam state náà ní Imam wa bàbá wa Imam ní Ìbàdàn bí àwọn ní Imam gbogbo Ọ̀yọ́ state fún League of Imam àná àti League of Imam òní kódà kọ́ lọ tí ọ̀rá pé ẹbí ọmọ yóò àwárí yìí gbàrán a ní jẹ olórí mi ẹ̀yìn náà àwọn bàbá wa ló yan ààrẹ mùsùlùmí dídà màkàbí ọ̀nà ní tí a náà ààrẹ tí a náà nù ìdíkò yìí làwọn ajásí iṣẹ́ làwọn fẹ́ ṣe sáfíìsì lásán lórí sáfíìsì ni máa ń pèyàn lọ́gà iṣẹ́ yìí náà ni pé irinṣẹ́ yín rè ẹ fara mọ́ gbogbo wa ìbáratá àlàníyàn tí ọ̀dà rárá àníyàn tó dá àlàní ẹ sì jẹ́ sórí ọ̀fẹ́ fún wa ìtì bẹ́ẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ò lè gbà kí aró ru ẹrù torí arọ gan ti dẹrù ẹlòmí ìtì bẹ́ẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ eré ni ọ̀rọ̀ iṣẹ́ ńlá ni ọ̀rọ̀ agbára ni táàrọ̀ bá débi eré yọ wẹ̀ tí ó gbé pa ni táàrọ̀ bá débi tí ó yẹ ká ti sáré yọ wà ẹni tí ó sì kẹ́lẹ̀ tí ó gbé pa ó dà pé pé kákàrin lẹ́ lásán ìsàrọ̀ ni ó àti kẹ́ni bí àtọ́bẹ́yẹ máa tẹ̀lé ní èyí ìsàrọ̀ ni ó rẹrù tí arọ bá sì rẹ ni gbé èèyàn ní mọ̀ pé arọ ni abẹ́ẹ̀kọ́ ni kò dẹ̀ sẹ́nìkan tí ò ní dàgbà nínú gbogbo wa gbogbo aládàgbà àmọ́ táwọn ọ̀dọ́ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àgbà wa ò ní dàgbà yẹ̀yẹ́ so ìtàn preach nù wípé àwọn aláṣẹ ìbẹ̀lọ́ wípé táwọn bá padà dàgbà àwọn tí ń bọ̀ wọ́n mọ̀ ní lọ́dọ̀ wa pé atakọ̀ yìí bàbá wa náà rí bá wí fún owó kálukú tó yẹ ká wí fún ni ẹ sì máa gbọ́dọ̀ ìwé wa àtàkù ọ̀rọ̀ sọ láàrin àwa àtàwọn bàbá wa pàápàá àwọn bàbá wọ sọ̀rọ̀ sí a tó bá gbé ọ̀rọ̀ sí a lẹ́nu yóò sì pọ̀ gbé sí a lẹ́nu ìkànnì wọn ni ó sí bàbá wa kàtẹ́tà pa bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n bẹ́ẹ̀ náà bàbá wa ní rọ́bítọ̀ àwọn bàbá wa ní rọ́bítọ̀ tó ní agbára tí wọ́n máa ń pè wà pé ẹ̀yọ́ ọlọ́jẹ̀ lálùbáríkà ọkàn wọn sì balẹ̀ sí ayé pé àti ṣe kẹ́tì fáwọn ẹni tí ń parọ́ la jẹ́ kẹ́tì fún bí wọ́n bẹ́ẹ̀ bẹ̀rù lára wa ilé ìlànà tó sọ pé gbogbo yìí náà aṣíwájú wa ni ilé ike oyin ààbò lèmọ́mù yín ààbò ìjókòó yìí gan ààbò ẹni ẹja àníkẹ́ ìdí àṣìṣe ni ẹ̀yin ilẹ̀ yí sí àrùn mọ́tò kó lọ́dẹ èkó làásọ máa gbégbó láwọn lọ ẹ̀mẹ́ta padà àwọn aláwọ̀ padà ilẹ̀ padà ẹ̀tọ́ lẹ́fẹ́ dúró gan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀fẹ́ ṣe mọ́tò so that is only difference tí ń bẹ láàrin àwa àti kẹ́ni àtàwọn arábí ní kúkú jùlọ àtọ̀lọ́dọ̀ ọlọ́run ibi tí a wà yìí
ibi tíṣẹ́ Ọlọ́run ti ń lọ nà sẹ́yìn ẹ̀ mẹ́wòrán o èmi ò débí ìrí tẹ́lẹ̀ o èmi àti Al-Mudir Adigene akàpàdé òótọ́ lọ́wọ́ wa pọ̀ ọkàn ló sì jẹ́ kó tọ́ owó yìí sí torí mi bá discuss ọ̀rọ̀ àdá League of Imam mọ́lẹ̀ mi bá discuss ẹ̀ ó dà League of Imam tí àwàdálẹ̀ gan níta fẹ́ fi ṣe ni pé àwẹ̀ lọ́pọ̀ jù bẹ́ẹ̀ tẹ́ bá ti lè kéde ìkéde tí ó ṣe àwọn ó sì kéde lóòkọ̀ náà láti kéde pé báyìí ni àlè gbà kẹ́mà mùsùlùmí ìkéde ló ń bí wa lórí ká máa fi ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀nà ṣẹ́ṣẹ́ àwọn sọ̀rọ̀ àbí sí àdíjà nígbà Muhammad kò sí ìkẹta tọ́pọ̀ àwọn náà ṣe ń fẹ́ tọ́pìkì tọ́pìkì wọ̀ pọ̀ ìkejì sẹ́rí ìgbà tá a rí wípé àwọn bàbá wa à ń sẹ́tọ̀ ẹ̀kọ́ máa ṣe wọ́n máa ṣe àti wọ́n solution ní ìgbà tí solution àwọn náà dáwọn ìgbìmọ̀ kan lẹ̀ adá túrìsì lẹ̀ tọ́ba tí ibi tí wọ́n ti ń yan mùsùlùmí jẹ ẹgbẹ́ àwọn lọ́yà ni àbí ẹ̀kọ́ gbogbo àwọn àmòdíò náà wọ́n mọ̀ sí àti wò pé má máa wọ̀ lásìkò nídìí kábọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ wá máa fi táìtù gbogbo wa kẹ́ ẹ máa fi ba gbogbo wa ló kọjẹ́ ẹ máa gbogbo àwọn kẹ́kọ̀ọ́ àtàndé sáwọ́dà lójà ó délé àwùsá o tó wọ́n wò pé àtúrò ẹ̀hàn náà wá ní àwọn Yorùbá yìí téèyàn bá ti sọ̀rọ̀ mbẹ̀hùn ìyẹn wá bímọ Ọlọ́run téèyàn bá ti ṣàtúnṣe ìyún ìyẹn wá bímọ Ọlọ́run àtúnṣe lásán láǹṣe o àgbèrò kankan ju kí ni lọ àtúnṣe lọ àwa búyàn àwa wóyàn àwa bá àyàn jẹ́ àdẹ́gbẹ́ bá ṣe ń bá lọ kí ló dé tẹ́yẹ pé ẹ̀yẹ kan péré ilé kíkan péré náà ní bú wa kí ló dé Islam tí òbúwa àìsọ́ta wọn madu làárọ̀bí òbúwa àìsọ́ta wọn tàràṣì òbúwa àìsọ́ta wọn dáwà òbúwa àìsọ́ta wọn samson òbúwa àìsọ́ta wọn tàlím òbúwa àdàbíyà òṣèkéde òbúwa ọ̀rẹ́ àdàbíyà gbogbo wa ẹ̀yin nìkan náà ni kí lẹ fẹ́ yàrá ẹ dàkún ẹ lọ bẹ̀rù Ọlọ́run o ẹ lọ páyà Ọlọ́run ìṣèkàn tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ mi wípé ṣé láwọn àfa tọ́lọ̀ ń bá rán sí wọ́n máa gboyè mẹ́ta papọ̀ èyí tọ́lọ̀ bá sì rán sí abala náà wọ́n máa gboyè abala náà àwọn abá kan bẹ wọn ní ju mọ́sáàsì lọ ìmáàmù lásán ni wọ́n ẹ̀rí rí kan bí ju ọ̀rọ̀ mọ́sáàsì wọn lásán lọ àkí wọn àwọn abá kan bẹ ilé ike wọn ó ti ẹ̀bí sí tẹ́lẹ̀ ilé báwọn tẹ́sí ìmáàmù àwọn ọmọ ilé ike wọn mọ̀ sí àwọn abá kan sì ń bẹ oníwàásì ni wọ́n ìmí ìjọ wàásì tó kàn sí wàásì kò lérò lẹ́yìn àmì mi ó níjọ gan tí sì sí wàásì fún mẹ́ẹ̀ta lọ́wọ́ bá kó fún Al-Mudir Adigene àfáà ni wọ́n tún kọ́ mọ́ kéwú ọmọ àfáà ní ó ń dáwà ní wọ́n tó wọ́n bá jó ń dáwà gbogbo àwọn yàrá tá ń bẹ́lẹ̀ yìí gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ́ ń bì àná rí wọn ìmáàmù mọ́sálásí ni wọ́n lábàlá ìmọ̀ fẹ́ sọ fún wa wípé àwa tá a bá kó sẹ́mẹ́tẹ̀ tá a bá ń papọ̀ a máa ń rí náà rí kí ni mùsùlùmí nídìí ọ̀pọ̀lọpọ̀ ń pé ọ̀rọ̀ tó yẹ kí ó jáde lẹ́nu èèyàn sẹ́yìn bá ti já àfáà lásán tí ọ̀kọ́já lé kí ó a máa yọ ọ́lẹ̀ yọ́ máa sọ̀rọ̀ bí àfáà máa lé kí rẹ̀ ní bá sọ̀rọ̀ ẹ máa bá àwọn pòfẹ́sọ̀ máa ṣe bẹ́ẹ̀ kí ni ẹ máa wà lára ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ ọdún ìgbà àtẹ́lápìyàn sí yára ìfáàmà skúl wọn ẹgbẹ́ sí kí ní bá sọ̀rọ̀ ní àfá àwọn ọmọdé gbọdọ̀ pé àìmọye ilé òkè lọ́dọ̀ rẹ̀ bí ilé kẹrẹ sí ilẹ̀ kò kó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ yóò wá inú wo sì ní inú tó bá àdírẹ́sì nígbà pé ọmọ ilé kéwì ara àwọn nǹkan tí Ọlọ́run sí lẹ́bùn fún Al-Imam Adigene tí èèyàn bá jẹ́ àpá masalasi náà ó lè jẹ́ pé sẹ́ńtà ti ọ̀rọ̀ alùpọ̀ ti ọ̀rọ̀ masalasi bí ìgbà kan bá ara masalasi sọ òun náà máa sọ ọ̀rọ̀ rẹ̀ ò ní torí tọ́pìkì tí Al-Mudir máa ń tẹnu mọ́ kì í sọ̀rọ̀ rọ́bìtọ̀ lásán o tẹ́ bá ti lọ péjì wọn ẹ̀ bá oríṣiríṣi tọ́pìkì mẹ́ odidi ilẹ̀ Yorùbá odidi Nàìjíríà odidi àgbáyé ni ní tó sì fa òun náà nìyẹn so wá sí wọn á sọ fáwọn èèyàn wa ni wípé ṣe rí irúṣẹ́ báyìí èmi máa bẹ̀lọ́ nǹkan lọ́mọdé kí ṣe torí kọ ṣe rí tẹ́yẹ̀ bá gbọ́n bó ṣe wùlẹ̀ kó níjọ tó oní ọmọ tó ọ yẹ kọ́ ọmọ yìí pé kò tó láti mójútó adúrú mùsùlùmí tí ń bẹ́ ń bí ibikíbi tó bá ti rí ẹlòmí ti ṣe bí tiẹ̀ ọgbọ́dọ̀ yọnu sí pẹ̀lú àníyàn tó délẹ̀ bó ṣe débi ìdíje èmi ìfẹ́ láì kíkí jólówó mọ̀ kò ṣáà dúró láfáà mi ìbọn lọ́pọ̀lọpọ̀ gbà ní owó mọ́ ń challenge kan wọ́n máa bẹ lọ́pọ̀ àwọn ọmọ tọ́lọ̀ bá fúrú ọlọ́dún wọn máa pọ̀ sí ibi báyìí ó ní bùkátà sí kó complete markasu umakari ẹ̀sìn láti tó wájú pé sàṣíà tọ́lọ́run fún sàṣíà ahman tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ alámọ̀dé àlèwọ̀n yìí ó ní bùkátà sí kọ́lọ̀ bá dẹ̀ complete máa ń ṣe ládùúgbà pé lágbára Ọlọ́run àtàwátà mẹ́lẹ̀ yìí àti èmi tí mo ṣàdúrà yìí Ọlọ́run ọjà lè contribute sí kékeré yìí ọparí bẹ́ẹ̀ sí rí òkè sí ẹyọ kẹtí bẹ́ẹ̀ náà ní ẹwà nù Ọlọ́run yìí kẹtí bẹ lórí wọn ṣe ń rò ó wà àwọn màmá wa ti ń bẹ́ẹ̀ lẹ́yìn pátá ibi bá ti kó àwọn màmá yìí jọ kẹrẹ̀kẹ́ tó kó wọn alágbára ni ó wà alá ni aláìní àsìkò ni yóò ọgbọ́dọ̀ bí sí ẹ máa gbọ́ mo máa àtẹ́ndì sí ẹnìkọ̀ọ̀kan mo máa àtẹ́ndì sí group wọ́n lè wá láti branch kan láǹfẹ́ rí ni wọ́n jẹ́ pé ìjọ́ jẹ́mẹ́rin fún sùn òru ní tó dáhùn ló wọ́n mọ ìtumọ̀ tẹ́yẹ̀ bá kó obìnrin jọ gbogbo tẹ́lẹ̀kẹ́ àtẹ́ndì sí tẹ́bá níjọ àbẹ́rẹ̀ ń dá public ló tó tọ̀dún wọn ó kéré fẹ́nu obìnrin ní ọjẹ́ because àwọn ni wọ́n lẹ agbára tọkùnrin ní wọn à ní chance tọkùnrin ní láti find solution sí problem ẹ̀ táwọn bá láwọn ó lò rẹ̀ wọ́n lọ sẹ́lọ̀ wọ́n lọ ṣubú ni tọ́nà bá fún wọn ní àwùjọ kan tó lè keep wọn àbẹ̀ Ọlọ́run gbé ẹnìkan dìde kó lè keep wọn kó lè mójútó wọn bàbá láṣẹ ńlá ni gbogbo ẹni tí wọ́n ń gbọ́rọ̀ mi tẹ́yẹ̀ bá fẹ́ máa yọ sàká ibi tí wọ́n lọ nìyẹn o àtẹ̀yẹ́tẹ́ ní change lọ́wọ́ nínú problem tà nílẹ̀ Yorùbá òun náà ni kẹ́ máa sanwó síbi tí tọ́ba ìpọ́lọ́gbọ́ lọ́lọ́run àárín nàta lọ́lọ́run ó rí mú oróde tí ọlọ́ba fẹ́ judge owó yín kẹ́kẹ́ lọ́dẹ̀ wà bí káàbù lẹ́yìn tẹ́ máa náwó kẹ́ wà bí káàbù gan kò lè fún yín ní kankan àfitọ́nà tí ì bá sọ lọ́n lókù ẹni bá rí nàta dáadáa sáà ní wúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò lọ́wọ́ wa dèdèrè ní ó pè yìí
yóò bá ìtọ́ra àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ bá fara balẹ̀ kẹ́ ẹ wọ́pọ̀ ìbò náà yá náwó sí ilẹ̀ Yorùbá àwọn ń tẹ́ǹtì lásán àtàwọn ẹlẹ́nu àwọn tẹ́kàn lẹ́rú kọ̀ọ̀kan tó lágbára iṣẹ́ wọn ò tó kọ́ yẹ o àtàtà ń dé ẹnu àtàtà wọn á bribe yín pẹ̀lú àgbà àbẹ̀wọ̀ rí ojoojúmọ́ ni mà dìde lóru fún yín o dìde rí lóru fún yín o Ọlọ́run kan nígbà àdúrà yín o àwọn ẹ̀ náwó ṣiṣẹ́ náà dídì rìn ni ayé àwọ̀ yìí ayé àwọn òkùnkà kọ́ òní ayé àwọn ẹ̀kọ́ àdìsí wà lóye o ayé àwọn òwò ìbídọ́ọ̀tì àwọn tí ò yẹ ká pè wọ́n lólórí ò yẹ ká tí wọ́n wájú ànábì lásìkò wọn láwàá àdìsí mi lórí ẹ̀ ẹ̀yẹn làwọn yàtọ̀ pé ẹ̀ta ètùtù yẹn fún ọ̀jẹ̀ mọ́ ẹni ọyọ wà léèkéw tí wọ́n ti à ń pè ní sèk ilé kí ó lẹ́ẹ̀kọ́ wà ó dà nílé kí ẹ̀kọ́ kò tí ìyẹ̀wò pè student kò tí ìyẹ̀wò pè tọ́lé torí pé kì í mọ kí ó ti ṣe kíni tí àwọn èèyàn náà àwọn làwọn olówó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa náà kìwì tẹ́ ẹ bá olówó Haúsá mẹ́wàá lẹ̀ abẹ́rí gọ́vnà mẹ́wàá lẹ̀ abẹ́rí politician mẹ́wàá lẹ̀ mẹ́jọ nu wọn yóò kìwì yóò sá jan kankan mà náà kéwò lé tújẹ bẹ́ẹ̀ Yorùbá tẹ́ ẹ bá rí mùsùlùmí mẹ́wàá lẹ̀ tó jẹ́ gọ́vnà àbòjó olówó tipátipá lẹ́rẹ̀ ọkàn bẹ̀ tó súnmọ́ kéwì ó wá ń jẹ́ pé gbàtí wọ́n bá náwó báyìí ìjọ ìwọ̀n náwó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàkàn wọ́n ti sábà lórí ẹ̀yìn àwọn àìmọye olówó wọ́n ti bò wọ́n àjẹwò orí nǹkan mímọ̀ àwọn olówó sì ń bẹ àwọn olóyè àwọn alágbàríkà ń bẹ lẹ́kún wọn ní rí tábẹ́ káwọn náà wó àwọn sí èyí tó lè pé ìwà náà lè yìí ìyẹn náà ń bá wọn náà fúnra lọ́dọ̀ tí a náà àrùn lówó gidi kan tí ẹ bá ṣe ẹyọ kankan ìgbà ní ìtẹ́lẹ̀ bá ṣe alórí báyìí tó gbọ́ ọdún ká tó rí lóore mọ́ irú bàtà mọ̀ ànímọ́sọ̀ òru tí mo fi wáyé sẹ́yìn pé lẹ́yìn 25 years láti tó rí mi èyí náà kẹfà lówó ẹwọ́ ọlọ́run kan ló gun àwọ̀ ẹgbẹ́ mínísẹ̀ níbo ni gbogbo wọn máa ń sápamọ́ sí ṣe irú àwọn akọ́yẹ ká máa lóru mọ́tò yìí league of imam mínísẹ̀ ìta àbẹ̀rẹ̀ wọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ àwọn olórí ilé ti ń kí wa ìmáàmù sí ọba yẹ̀yẹ́ lóògùn state wọ́n ti yọ lọ́tún wọ́n dúró tọkàn tiẹ̀ náà balẹ̀ ẹ wá máa wo àtúndì máa ń sọ pé àwọn àmàmù rẹ̀ náà ń fún ní problem wọ́n á lẹ̀pọ̀ mọ́ ẹlẹ́bọ̀ àtàwọ ó sì mọ̀ sọ pé wọ́n lẹ̀pọ̀ mọ́ ẹlẹ́bọ̀ àtàwọ alẹ́ márùn-ún wọn tán lórí ibi táwà kí ìmáàmù odidi àwọn agbájọ mẹ́tì ìmáàmù kọ́ lẹ̀ mọ́ decision aláwo ìkan bẹ ní ọ̀dọ̀ yín bíbá iná ní ládùpán òun náà gbóná bí kàmí wọ́n fẹ́ gba masáàsì lọ́wọ́ ìtọ́kọ̀ nítorí pàlùsùn náà wọ́n fẹ́ gbà lé owó òsì lé sófì kankan ó ní gbogbo ọmọ àbọ̀ká ọjọ́ máa àmọ́ òun ní masáàsì òun lọ́mọ bó ṣe kọ́ òun lọ́lọ́ tọrọ lẹ̀ lọ́dọ̀ ìjọba gan tí ìjọba ti fún ìwé rẹ̀ tó wá àwọn aláwo wa lẹ̀pọ̀ mọ́ àwọn mùsùlùmí kan láti gba masáàsì lọ́wọ́ ẹ̀ ó máa ń kan ìlọ́yẹ̀kọ́ yí àwọn tí wọ́n bá náwó wa ó níbi tẹ́ ká náwó sí wọ́n fẹ́ ṣe yálàbà nìkan àánú wà ládàrí ò tó fi sẹ́bìlì là ìtẹ́ńpẹ̀ fi sẹ́bìlì là ní owó èyí orí àwọn league of imam táwọn àṣẹṣẹ bẹ̀rẹ̀ ní ẹ̀sẹ̀ aná ní the boss tí wọ́n gbé káàkiri ẹ má lè náà yóò dé banjú àlìkè àmà torí ọ̀sẹ̀ nìkan tó lè tajà wọn ní lò sí ìdá orí kíkó lè dá iná lọ́wọ́ a sì ń lò tani lówó tí ó gbé bọ́ọ̀sì yẹn lè tó sì lẹ́pẹ́ torí sí ọlọ́run lè dúró irú bíbá ìdí ẹ̀sẹ̀ tí bá ní owó lọ èmi ò fẹ́ ní gbẹ́ nìkankan fúnra mi máa ṣe kíni máa parí ẹ̀ gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi agbọ́dọ̀ complete ẹ̀ sẹ́yà tó rí ìkankan tó rè àmọ́dé mo ti kọ́kọ́ dá fashion school lẹ̀ níwò mo àìsàn à ń plan àti tún organize kátó wá wo bí iṣẹ́ kan mọ́ ẹ máa tó ní 100% gbẹ̀ta tó ní fashion clear nígbà yẹn owó tí wọ́n ná sí ọ́n lọ sí bí 3 million naira tòmọ́ ní ìṣòwò nǹkan tí wọ́n ní ìjọba àti ìṣẹ́ yóò tó 15 million naira pẹ̀lú bí kátà abẹ́ tó kọ́ àwọn tó ní àwọn obìnrin bí ṣe ń ṣe yín bí ní ṣe wá lọ́dọ̀ wa náà